أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أدعوك فون أشيكي فون أبو محمد صلى الله عليه وسلم. ìkẹ́lọ́n kó máa bá ànábì àtàwọn sàhábà àwọn ará ilé rẹ̀, wọ́n bá akẹ́ gbogbo àwọn àfáà tí wọ́n ti kọjá síwájú Ọlọ́run, wọ́n bá ṣàlékún kẹ́ wọn, àlékún gẹ́ wọn. Àwọn àfáà tí wọ́n dúró lórí kìtàbù àti súnà, àwọn tí wọ́n fi dáadáa lólẹ̀, tá jẹ àǹfààní wọn, tá gbọ́ wá sí wọn, tá ka tírà wọn tó wúlò fún wa, tó ṣe wá láǹfààní. Bá ṣàlékún ẹ̀mí gígùn fún wọn, àlékún kẹ́ fún wọn. Bá ṣàlékún àlékún ìkẹ́gẹ́ fún wọn náà. Bá ṣàlékún àforíjì fún wọn. Àwọn àfáà wa tí wọ́n ń bẹ láyé, tá gbà kí ó lábẹ́ wọn, tá gbà kí ó lọ́dọ̀ wọn, tó fi tírà lé wa lẹ́nu, tá tẹ́ tírà síwájú wọn náà. Jẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa. Bá wa fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn, bá wa fi ṣọ́ ẹ̀ṣọ́ wọn, bá dáàbò ẹ̀bù wọn. Àwọn àfáà tí mo ka kí ó, tí mo kọ́ lára wọn, tí wọ́n kọ́ mi kí ó, tí ń wúlò fún mi lénìí, ọlọ́ba ń lọ́rẹ̀ mi wọn. Sheikh wa al-Mudir wa Hassan Abdulrashid al-Baraki, Al-Hassan al-Rashid al-Baraki náà kí n ló bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ kí mi wọ́n gùn, bá ṣàlékún àlàáfíà bàbá, jẹ́ ọpẹ́ fún wa. Sheikh wa Abdul Ghani Fọláyínká Adéńlé, ọlọ́run jẹ́ kí mi wọ́n gùn, bá ṣàlékún dáadáa àtàlàáfíà wọn. Sheikh wa Musa al-Mudir, Musa la yazal Abridwani, ọlọ́run jẹ́ kí mi wọ́n náà gùn, jẹ́ ọpẹ́ fún wa. Àwọn àfáà tó kọ́ mi kí ó rẹpẹtẹ bẹ́ẹ̀ náà. Gbogbo àwa tá jọ mọ́ kí ó, Ọlọ́run jẹ́ á lè sànjọ́ fáwọn àfáà wa. Àwa tá lóbi láyé, Ọlọ́run jẹ́ kí mi àwọn òbí wa gùn, jẹ́ á lè sànjọ́ fáwọn òbí wa. Àwa tá lóbi láyé, èmi tí mi ń sọ̀rọ̀ yìí, ìyá mi ṣì ń bẹ láyé, Ọlọ́run jẹ́ kí mi ìyá mi gùn. Ọ̀nà ṣàdúrà fáwọn àfáà rẹ̀ àtàwọn ìyá tó bí bàbá rẹ̀, ṣàdúrà fún. Tó bá jẹ́ mùsùlùmí, máa ṣàdúrà fún wọn. Tó bá jẹ́ pé wọn kú sórí Islam, àdúrà ti parí látàyé ń bínú, sin tó fẹ́ ṣe fún aládùúrà mọ́. Èmi ṣì ní ìyá láyé, Ọlọ́run jẹ́ kí mi ìyá mi gùn. Ọlọ́run jẹ́ kí mi ìyá mi gùn. Ọlọ́run jẹ́ kí mi ìyá mi gùn. Bá ń lọ́rẹ̀ mi ìyá mi jọ jẹun mi pẹ́, bá ń ṣàlékún dáadáa wọn. Naam, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, ó bùkátà sí ká sọ ni. Ó bùkátà sí ká sọ, torí pé tí n bá rí nǹkan bí àbòsí tí ó ní bójúmu láwùjọ, la yasa'ni an askuta an zulmi. Ṣùtìyẹ́nsì. La yasa'ni an askuta an zulmi. Mi kò ń tẹ́ mi lọ́rùn, inú mi ò kí ń dùn kí n rí nǹkan tó jọ mọ́ bí àbòsí kí n wá dákẹ́. Ṣùtì kí n tẹ́ mi lọ́rùn tó. Ṣé rí nǹkan méjì ni mo kọ síbẹ̀ yẹn. Mo ní ẹ̀yin àfáà Yorùbá level irọ́ lásán. Mo wá kọ mélòó gan lẹ́yìn ọmọ bàbá Lágége. Àkọ́kọ́, ọ̀rọ̀ Yorùbá level irọ́ lásán tí Dr. Sharaf Gbadebo Rọ́jí hafizahullah wa ra'ah. Bàbá náà wúlò fún Da'watun Islamiyya púpọ̀. Wọ́n wúlò, wọ́n ṣègbìyànjú lójú ọ̀nà dáwà gẹ́gẹ́ bí àwọn àfáà súnnà tó kù náà ti ń ṣe. Wọ́n wá sọ̀rọ̀ kan, wa alaikum salam, níjò ní àwọn àfáà onísúfí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbárata. Ṣé tẹ̀sùbá àtàwọn lẹ́ńpẹ́ ní Yorùbá level irọ́ lásán. Ṣé rí kẹ máa gbárata lórí tí ò ní túmọ̀, ó kọ́mọ̀ fún wa nílẹ̀ Yorùbá.
Wa alaikum salam. Ya barka yo ayi weko. Ya da. Jazakumullahu khairan. Ban so yin lesan ri. Ká máa gbárata fún nǹkan tí ò nítumọ̀. Àwọn umurun tafiha, àwọn nǹkan kéékèèké tí ò jẹ́ ká gbárata fún. Ó ti common fẹ́yìn àfáàlẹ̀ Yorùbá, especially in Sufi. Ó common fún yín. Ọ̀rọ̀ tẹ̀sùbá ṣó yẹ kó gbòdì lára ẹ̀yin onísúfí. Ṣòtí. Kí ni ìpínlẹ̀ Subaha? Ta fi ń rẹ̀yìn àfáà tẹ́ ń gbárata tẹ́ ń fò bọ́ta. Bàbá yín fi tẹ̀sùbá dára. Àwọn bàbá yín máa ń fi tẹ̀sùbá dára oríṣiríṣi ara ni wọ́n ti fi tẹ̀sùbá dá. Ara wo ni bàbá yín fi tẹ̀sùbá dá? Tẹ́ bá lè nìkan fi tẹ̀sùbá dára, idán ló pa. Tó bá ní bàbá ẹ fi tẹ̀sùbá dára oríṣiríṣi, idán ni bàbá rẹ̀ pa. Idan fa abuka sahirun. A jẹ́ pé pèdán ni bàbá ẹ nìyẹn. Al-Qur'an sì ní wala yuflihu sahiru haythu ata. Òpèdán ò ní jèrè ibikíbi tó bá wà. Gbogbo ibi tó bá dé mọ̀ ní jèrè. Tẹ̀sùbá Yorùbá level ló ń pàtàkì tẹ̀sùbá irọ́ lásán ni. Ẹ jẹ́ ká sọ reality fúnra wa. Jẹ́ bí ẹ léèrè. Gbogbo àwọn bàbá yín àwọn àfáà yín ṣọ́jú Ànábì lọ ní sallallahu alaihi wasallam. There was nothing like rosary, Subaha. There was nothing like that. There was nothing like tẹ̀sùbá. When Prophet Adam was alive, and he spent 1,450 years before he left this world with his household. He never saw Subaha. He never used it. He never mentioned it. The Subaha was never found during the era of Prophet Adam and his household. And Allah recognized him. He was the first prophet of Almighty Allah. And his name is highly recognized in the Holy Quran. Tẹ̀sùbá kì í ṣe ń tá a máa bàbàrà tá a máa pàtàkì. Ṣó ti ń sìn? Yes. Àwọn Catholic tí ń lò ṣe rí ẹni tó bá mo tún máa ń sọ ti pẹ́ pé ọ̀rọ̀ tẹ̀sùbá. Ẹ wo tírà tí mo mú dání eléyìí gan ti tó. Tírà tí mo mú dání ti tó. This is okay for you. It is enough for you to understand what tẹ̀sùbá is. If you want to know what subah is, ó ti ń sìn. Tírà yìí ti wà fún ẹ. Kí ni ìpínlẹ̀ tẹ̀sùbá? Tírà yìí as-subhatu tarikhuha wa hukmuha. Tírà yìí tó àfáwà Bakiru Abdullah Abu Zaid ló kọ. As-subha tẹ̀sùbá tá ń fà. Tarikhuha ìtàn bó ṣe wọnú Islam, ìtàn bó ṣe bẹ̀rẹ̀, wa hukmuha àti ìdájọ́ rẹ̀. Ṣùtì, but kàmá wá gbárata lórí àwọn li umurin tafiha. Ṣùtì, àwọn nǹkan kéékèèké à ní ìdí ẹ̀. Ìwọ tó ń fa tẹ̀sùbá, tó ń fà tó gbèrú sórí, tó fẹ́ kí tẹ̀sùbá sọ ẹ́ di nǹkan míì lénìí, ṣèwádìí ibo ló ti bẹ̀rẹ̀. Ànábì Adam alayhi salatu wasalam, àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́run dá nìyẹn. Nínú ẹ̀dá èèyàn, àkọ́kọ́ ẹ̀dá Ọlọ́run nínú ẹ̀dá èèyàn òun ni. Àkọ́kọ́ ànábì Ọlọ́run òun ni. Bó ti wá wà yẹn, ànábì Adam tó jẹ́ baba ńlá wa,
bó ti tó ní ipò ní ọlá ní àgbéga tọ́lọ́run tún dárúkọ rẹ̀ láìmọye àyè nínú Al-Qur'an. Tẹ̀sùbá wo ló fà? Tẹ̀sùbá wo ló fà? Ànábì wa Nuhu tó jẹ́ awwalu rasulin fil ardi, àkọ́kọ́ òjíṣẹ́ lórí ilẹ̀, Ànábì wa Nuhu alayhi salatu wassalam, kò sí nǹkan tó ń jọ mọ́ tẹ̀sùbá, kò lórí, kò rí rí, kò gbọ́ rí, kò sọ rí, ó sì jíṣẹ́. Ṣùtì Ànábì wa Nuhu òun ló lo 1450 jàre, ó wá fi 950 jíṣẹ́ náà, òun ni mo fẹ́ sọ lẹ́kọ̀ọ́. Ànábì wa Nuhu tẹ̀sùbá mélòó ló fà? Kò fa tó ń jẹ́ tẹ̀sùbá, kò gbọ́ rí. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì Ọlọ́run. Èwo ló fa tẹ̀sùbá nínú wọn? Tó bá jẹ́ pé tẹ̀sùbá lèyàn fi ń dára, lèyàn fi ń ní àgbéga ni, kí ló dé táwọn ànábì Ọlọ́run ò lò? Tell me. Gbogbo àwọn ànábì Ọlọ́run títí dórí àwọn ulul azmi, gbogbo àwọn tí wọ́n dojúkọ ìṣòro ńláńláńlá nínú ayé, tí wọ́n ní great determination, èwo ló fi tẹ̀sùbá dojúkọ ìṣòro nínú wọn? Èwo ló fi tẹ̀sùbá ṣẹ́gun nínú wọn? Ìgbà wọn ju ànábì Ibrahim sínú iná, tẹ̀sùbá mélòó ló fà kọ́lọ́n tó kó yọ? Ẹ dákun sọ fún wa ká gbọ́. Ànábì Yunus ń gbò kó sínú ẹja, tẹ́ja gbé mi, tẹ́ja mi tún gbé yẹn náà mi nínú omi, nísàlẹ̀ omi. Ànábì wa Yunus alayhi salatu wassalam ìgbò kó yí sínú odò, tẹ́ja gbé mi nísàlẹ̀ odò. Ẹ dákun, ṣé tẹ̀sùbá ló fà kọ́lọ́n tó kó yọ ni? Ṣé tẹ̀sùbá ló fà? Ẹ dákun, má jà tanra wa mọ́. Yorùbá level irọ́ lásán. Yorùbá level irọ́ lásán. Kí ló wá ń dùn nínú yẹn? Ọ̀rọ̀ tẹ̀sùbá. Wọ́n ṣe fídíò kan sọ́dọ̀ mi, Mufti Manchester ló ṣe sí mi lánàá, àárọ̀ yìí mo ṣe wà ṣáàrùn lórí bára fáyẹ̀ tó kó tẹ̀sùbá síwájú tó ń gbárátá. Èyí ń sún fẹ́ máa fa tẹ̀sùbá yín níṣò, kìlọ̀ fún Dr. Sharaf nǹkan tẹ̀sùbá táwọn fi ń dára, táwọn bàbá wọn fi ń ṣe kíníkan. Àfá kan náà bọ́ta olóhun afẹ́lẹ́lẹ́, òun náà ń gbárátá lórí tẹ̀sùbá. Kí ló lè tó yìí? Ẹ má jẹ́ kó máa mọ́ pọlọ wá ṣeré. Tí ẹ bá ń gbárátá fún tẹ̀sùbá, jẹ́ pálá ìmọ̀kanu nínú. Ẹ̀yin ó ṣe máa lo nǹkan nú ẹ̀sìn tó ní mọ̀ pínlẹ̀. Afá yìí sọ́nù tíra yìí, ó ní fa inna iddal adhkari al-adadiyya bil anamili. Ó ní ká máa fi ọmọ ní káwá, ká máa fi ṣe òǹkà askáàrù, ká máa fi ọmọ ní ká ṣe askáàrù. Ó ní sunnatun madiyatun fil Islam. Súnnà tó ti wà tipẹ́tipẹ́ nínú Islam ni. Wa min al-amal al-mutawarith bayna al-muslimin. Iṣẹ́ tá a jogún bá lọ́wọ́ àwa mùsùlùmí, àwọn ẹni àná ni. ثم دخل بعضهم في غير طبقة الصحابة وفي غير صدر التابعين رحمهم الله تعالى بادرة عد الأذكار بالنوى. létà lọ́rọ̀ ẹ̀rọ ẹ̀yìn, lẹ́yìn tánàbí ti lọ, lẹ́yìn táwọn sàhábà ti lọ, lẹ́yìn táwọn tàbíùn ti lọ, lọ́rọ̀ pé ẹ wá ń fa tẹ̀sùbá bẹ̀rẹ̀. Mo ti sọ láìmọye ìgbà.
abẹ́ gbọ́. gbólóhùn subaha ẹ lọ ṣe rìsáàṣì ṣó wà ní èdè Lárúbáwá gan tẹ́lẹ̀. tíra tí mo ń dání ọ̀rọ̀ kún sínú ẹ̀, mo ti sọ láìmọye ìgbà rí. tẹ̀sùbá ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn olóṣà ilẹ̀ Róòmù, ó bọ́ sọ́wọ́ àwọn Yẹ̀wúdí, ó bọ́ sọ́wọ́ àwọn Nọ̀sọ́rọ́, látọ̀dọ̀ àwọn Nọ̀sọ́rọ́ ó bọ́ sọ́dọ̀ àwọn Rọ̀wáfídù, àwọn Rọ́fídọ̀, àwọn Ṣíà, ó bọ́ sọ́wọ́ wọn. látọwọ́ tí wọ́n ní tẹ̀sùbá ti bọ́ sọ́dọ̀ àwọn ní Súfí. ó ń Súfí jogún tẹ̀sùbá, gbogbo ẹni Súfí ẹ jogún ẹ̀ lọ́wọ́dọ̀ àwọn Ṣíà ni. bẹ́ẹ̀ ni mo sọ. ẹ lọ ka tírà. ń tó bá yẹ ká mójútó ká gbárata fún ẹ gbárata fún. nísìn inú àwọn tó ń ṣe fíìmù àgbéléwò tí ń bá wọn polówó ọtí, ó ń ṣe àmbásádọ̀ fáwọn ọlọ́tí, ó bá wọn polówó ọtí, ó ti ń ṣe àmbásádọ̀ fún wọn ti pẹ́. àwa olùsúnnà la pariwo pé mo tó ń ṣe yóò dá, ẹ̀yin ń Súfì ò bọ́ takẹ́ bá rí, ẹ̀yin sì ló gbà láàfà tó náà lè ṣe jálàbí fún. ó ń káwọn èèyàn lọ́mọ́kà ó ní ajẹjẹnsì, ẹ̀yin ló gbà láàfà ń bẹ, ẹ rí nǹkan ṣe sí, ẹ sì ń jà lórí tẹ̀sùbà tí ò ní ìpìnlẹ̀. ẹ̀sìn wa kọ̀ fún mùsùlùmí kò gbọ́dọ̀ dídí ọtí, kò gbọ́dọ̀ mutí, kò gbọ́dọ̀ ta, kò gbọ́dọ̀ rà fún yàn, kò gbọ́dọ̀ bá wọn polówó rẹ̀, kò gbọ́dọ̀ bá wọn promote ọtí. àwọn kan sì ń promote ọtí náà, àwọn tí ń tẹ̀lé yín tó gbà yín láàfà, ẹ sì rí nǹkan kan ṣe sí, ẹ wá ń jà lórí tẹ̀sùbà lẹ wá ń gbarata fún. Yorùbá level irọ́ lásán. ẹ larí mọ́lẹ̀. Yorùbá level irọ́ lásán. wọ́n á ní ẹ̀fí tẹ̀sùbà dára. kódà náà tíra ìyàfá ìtú àṣírí wọn débi pé àwọn nǹkan wà wọ́n á ní tẹ̀sùbà máa ń mí, pé táwọn bá pa tẹ̀sùbà tí táwọn ò fà á mọ́ yóò máa mí. ó wà ní tíra ìbẹ̀. ṣùtì ó wà ní tíra yìí. kí lẹ̀ ń gbé tẹ́ ń gbìn. kí ni ìpínlẹ̀ tẹ̀sùbà? ẹ lọ ṣèwádìí. kí ni ìpínlẹ̀ ṣubú àtẹ̀ǹfà tẹ̀ǹtorí ẹ̀bínú yìí tẹ̀fẹ́ lè máa larí mọ́lẹ̀? so kí ni mo fẹ́ lò? ẹ̀yin àfá Yorùbá level irọ́ lásán. tẹ̀sùbà ò sí nínú Ìsìláàmù, àsáwọ̀ ni. àsáwọ̀ ni tẹ̀sùbà, kì í ṣàrẹ ẹ̀sìn tiwa, kò sí nínú Ìsìláàmù tiwa, kò sí ṣéwù kan, kò sáàfáà kan, kò sí bàbá yín kan tó mọ àdúrà ṣe tó ànábì sallallahu alayhi wa sallam. bá ànábì ṣe wá màdúrà ṣe tó, kò fà tẹ̀sùbà rí o. ìka yìí ló ń lò, ìka lànàbì rẹkọmẹ́ndì fún wa o, mo rẹkọmẹ́ndì tẹ̀sùbà o. kì í ṣe ẹrù àwa mùsùlùmí o. ẹ lè tẹ́wọ́ gbà lọ́dọ̀ àwọn tí kì í ṣe mùsùlùmí ni o. àwọn kátólíìkì wọ́n ṣáájú yín lò tẹ̀sùbà o. ẹ mùsùlùmí tẹ́ fẹ́ para yín tẹ́ ń gbé tẹ̀sùbà rù sórí yìí, wọ́n ṣáájú yín lò. Yorùbá level irọ́ lásán. irọ́ lásán ní tẹ̀sùbà. okùn kànga tá a fi ń fa omi, okùn fami tá a fi ń fa omi, wàláhì ó wúlò ju tẹ̀sùbà lọ. tẹ̀sùbà lè fami jáde nínú kànga, okùn fami ó wúlò ju tẹ̀sùbà lọ. kó ra lẹ̀kẹ̀ fún ìyàwó rẹ kó san mọ́dì kó fi ṣọ̀ṣọ́ fún ẹ nínú ilé ni o, tí wọ́n nìkan máa rí ni o, kò ṣe tí ó máa lò lọ́ọ̀ta o, yóò dá ṣọ́bù kó tó jáde o. kó o fowó ẹ ra ilẹ̀kẹ̀ kí ìyàwó ẹ san sídìí kó fi ṣọ̀ṣọ́, kó máa yí fún ẹ nínú ilé, kó máa gbádùn ẹ lórí bẹ́ẹ̀dì, wàláhì ó tún gbaládá lórí ẹ, ó wúlò, ó sàn fún ẹ, ó gbaládá lórí ẹ ju kó o máa fowó ra tẹ̀sùbà lọ. owó tó o fi ra tẹ̀sùbà ó ṣe owó ló fò dànù ni, ó ní gbaládá ìpínlẹ̀ lórí tẹ̀sùbà. tó o bá ṣọ́ra ó tún jí àwọn ẹjọ́ Ọlọ́run lórí ẹ. kó fowó ẹ ra súwìtì àbí bisikíìtì fáwọn ọmọ rẹ kó máa fi panu, ó sàn ju kó fowó ẹ ra tẹ̀sùbà lọ.
tẹ̀sùbá ò wúlò pàápàá irọ́ lásán Yorùbá level ló wà ń bẹ̀ irọ́ lásán kí ẹ̀ bàbàrà tí ò ní túmọ̀ tẹ̀sùbá lè wá sọ di bàbàrà ìwọ tó ní tẹ̀sùbá ló já sọnù okùn kànga lásán okùn lásán tí ó yàtọ̀ sí lẹ́kẹ̀ Yorùbá level irọ́ lásán ẹ̀lẹ́ kàtírà kẹ́kẹ́kọ̀ọ́ kẹ́yí pò yìí lójú kan náà ìmọ̀ kan ẹ lọ látírà yìí mo ti ń jú ìtírà yìí ti pẹ́ kẹ́ lọ wàrà kẹ́kà ẹ̀júkò tíra nù ẹ máa fọ̀fàkúfà mú tí fúramù ìfàkúfà lè mí ìfà torí ẹ̀ fi yí tó fi ya wèrè ẹ̀yìn fọ̀fàkúfà mọ́ gbogbo àsìkárù tá ń ṣe nínú ẹ̀sìn táànà bí júwe fún wa èwo ló kọjá 100 èwo ló kọjá 100 àsìkárù táànà bí bá júwe fún wa tó bá kọjá 100 ẹ mú wa ẹ máa dúró ṣe táànà bí ni kí wà ló fẹ́ kà ní 100 tó lè fọwọ́ ọmọ ní kàíkà ìka márùn lọ́lọ́run fún wa yìí 5 times 5 times 10 kí ló máa jẹ́ yẹn tó bá ka 5 times 5 á fún ẹ 25 àbí ẹ̀kọ́ 5 times 5 25 ló máa fún ẹ náà òyà 5 times 10 á fún ẹ ní 50 5 times 15 á fún ẹ ní kíni 75 5 times 20 á fún ẹ 100 nìyẹn àbí mi ṣe mistake ẹ̀yin mathematician five times 10 50 ó yà kálẹ̀ méjì ó parí kí lè gbé tẹ̀ ń gbìn tẹ̀sùbá kò sí lára ẹ̀sìn wa ohun tó bàjẹ́ ẹ̀yin ní Súfí ẹ̀yàn fàyẹ̀dùgbà lè fi lọ lásán ohun tó ń bàjẹ́ nínú ẹ̀sìn pọ̀ látọwọ́ yín ẹ lọ tún ṣe àwọn tí ń tẹ̀lé yín ń mẹ̀sìn wọ́n balẹ̀ Ọlọ́run jẹ́ ẹ̀yin lè ṣe jálàbí fáwọn mutí àwọn olórin àwọn ní tíátà àwọn tó ń ṣe skìtì ṣọ́mọ ọkùnrin tí ń ṣàmbásádò fáwọn ọlọ́tí yìí ṣé kò tí ì tó kẹ́yìn ní Súfí tún gbèsè ayé ẹ̀ ṣé kò sínú àkọọ́lẹ̀ wa wípé n tó wà ń bí ọtí títà orí ibú ni mùsùlùmí gbọdọ̀ máa tọ́tí Ànábì ní la'ana Allahu al-khamra wa sharibaha ṣùtì wa hamilaha wa bayi'aha wa mushtariyaha wal mahmulata ilayha ó kà lọ bẹ́ẹ̀ àwọn bí mẹ́wàá l'Ànábì kà lórí ọtí Ànábì lọ́lọ́run ti ṣẹ́bilé ọtí ẹni tí mọtí Ọlọ́run ṣẹ́bilé ẹni tí rà fún yàn Ọlọ́run ṣẹ́bilé ẹni tó tà Ọlọ́run ṣẹ́bilé ẹni tí ń gbé ọtí Ọlọ́run ṣẹ́bilé ẹnìkan wá ń ṣàmbásádọ̀ fáwọn ọlọ́tí ṣé ẹ̀ẹ́dì kanú àkọọ́lẹ̀ kẹfì ṣe wá sí fún ó sì ń tẹ̀lẹ́yìn oníṣúfí àlọ́ oníṣúfí kan sọ ó ní wọ́n ń bi òun léèrè àwọn èèyàn ń pè wọ́n mẹ́sẹ̀jì òun pé bọ̀dẹ̀ alágbájá mi fẹ́ dárúkọ rẹ̀ ó ní ó bá wọn ṣe àmbásádọ̀ ọlọ́tí ó ṣe fíìmù kanjú ní ṣé bóun ló ti ṣe fíìmù jagunjagun táàfà ó ń Súfí rándanràndán kan sọ pé fíìmù jagunjagun Ọlọ́run fi àlùbáríkà sí gan tọ́tújọ ń bóyín la ilaha illallah ẹ̀yin Súfí ẹ sì balẹ̀ Ọlọ́run jẹ́ Ọlọ́run bíyín ó lọ́lọ́run fa àlùbáríkà sí rádaràdá ó wọ́n láwọn èèyàn ń pè mú pé ṣé òun ò rí ẹni yìí bó ti ń ṣe ni ẹ sì lè rí ẹni yẹn túnṣe ó sì dá jẹjẹ sílẹ̀ ó gbà yín láàfin kí n máa bóun káwọn yẹn lọ Mọ́kà ẹ sì báwọn káwọn yẹn lọ Mọ́kà ẹ̀ ń rówó lára rẹ̀ ẹ̀ ń gbádùn látara rẹ̀ ẹ̀ dẹ̀ lè tún ṣe ẹ pé kẹ́ bá sọ̀rọ̀ ẹ̀sìn kó fi dáradára tí ń ṣe lẹ̀ kó yí bá ń polówó ọtí kó yí ṣe fíìmù mọ́ owó tó ti ní kó lè wá bísínẹ́sì fi ṣe sì ní sọ fún ta lẹ́ni tẹ́ ẹ rí lẹ́yìn àwa onísúnnà tí ń patronize dáwà wa tí ń follow wa tí ń báwo ní súnnà ṣe tajọ́ ṣe wọléwọ̀de tajọ́ close táà ní tún gbèsè ayé ẹ̀ ṣe tó bá jẹ́ tí ń ṣiṣẹ́ ìbàjẹ́ tẹ́lẹ̀ á gba gbogbo ìbàjẹ́ wẹ̀ dànù àmọ́ ẹni rẹ̀ lẹ́yìn màá rí tí ó máa keep máa wà olùsùnà ẹ̀ lè rámẹ́ ní òfu ẹni bí pẹ̀láwà ẹ̀yin oṣù fíran dandan ẹ̀yin àfa Yorùbá lẹ́fì rọ́ lásán yìí ẹ̀ tún máa praise wọn ẹ̀ máa èlì wọn ẹ̀ máa commend wọn ni ẹ̀ máa commend wọn ni afala ta'qilun
ṣé ní làákàyè mọ́ ni ẹ wá ń jà lórí ọ̀rọ̀ tẹ̀sùbá ṣùbúà tí ò kì í ṣe property wa. Ṣùbúà has nothing to do with Islam. Ṣùtì kò sínú ẹ̀sìn wa. It has nothing to do with a Muslim, with a serious Muslim, with a Muslim that knows what he's doing, with a Muslim that knows what Islam is. With a Muslim that knows how to worship Allah. You are shouting because of Shubha that has no basis in Islam. It has no connection with Islam. It has nothing to do with your ibadah, with your worship. Allah never mentioned it in the Holy Quran, and His Messenger also never mentioned it in a sense. La ilaha illallah, subhanallah. Ẹ dákun, Ṣubúà wá jẹ́ bàbàrà. Ṣubúà lẹ́ẹ̀kan sí kò sí lára ẹ̀sìn wa. Ohun tó bàjẹ́ ni ẹ lọ túnṣe. Ohun tó bàjẹ́ ẹ lọ túnṣe. Ọmọkùnrin kan tún bẹ yàtọ̀ sí ti ń gbá òǹkólówó tí skit maker ní ṣe skit. Àwọn mùsùlùmí ní ọmọ bíbí ìlú Ìlọrin ni. Níjọ́ òní yìí ó sì múra bí obìnrin, ó rorò, ó wọ bùbá, ó wé gèlè, ó tún fi earring sétí. Kódà ó dà kó tún make up. Ó lóun fi ń ṣe skit. Ẹ̀yin Sufi ló ń bá ṣe ní tẹ̀lé. Kódà ẹ̀yin Sufi kan tó kọ́ mọ́ṣáláṣí ní Surulere níjọ́ ní. Ibẹ̀ ni mo rí fídíò yẹn, ibẹ̀ ló ti kírun túnú àwẹ̀ tó jókòó wájú báyìí. Ẹ̀yin ló ti ń kírun tó bá fẹ́ kírun ọdún, tó bá ń ṣe kò mọ ẹ̀yin ló ń pè, ẹ̀yin Sufi làáfà rẹ̀, ẹ̀yin lẹ́ ń ṣàfà fún, lẹ́ ń ṣe jálàbí fún, lẹ́ ń ṣàdúrà fún. Wa alaikum salam, Olúbàdàn ayé wẹ́kọ̀. Ẹ̀yin Sufi ní tẹ̀lé, ní patronize. Ẹ sì mọ̀ pé bàjẹ́ ní í ṣe, ẹ sì rí ó sì múra obìnrin, ó láyà, ó sì múra bí obìnrin wá sórí social media. Ó lóun ṣe skit. Ṣé èèyàn máa ń forí ibú wo owó ni? Ṣé èèyàn máa ń forí ibú ṣó máa fi ń ṣayọ̀ ni? Ṣé èèyàn máa ń fìbínú Ọlọ́run ṣeré ni? Òun fi skit ọ̀rọ̀ Ọlọ́run ó fi ń ṣàwàdà. Ó torí owó ó fẹ́ kọlù bọ̀ ní ìbínú Ọlọ́run. Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ní la'anna Allahu al-mutashabbihina min ar-rijali bin-nisa wal-mutashabbihat min an-nisa'i bir-rijal. Ànábì ní la'anna Allahu al-mutashabbihina min ar-rijali bin-nisa. Gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin, Ọlọ́run kó làánà rẹ̀. Ànábì ní làánà Ọlọ́run kó máa bá gbogbo ọkùnrin tí bá ń ṣe bí obìnrin. Wal mutashabbihati minan nisa'i bir-rijal. Gbogbo obìnrin tí bá ń ṣe bí ọkùnrin, Ọlọ́run kó làánà rẹ̀. A fẹ́ mọ̀ bóyá ó ń ṣàwàdà ni, ó ń ṣẹ̀fẹ̀ ni, àbò serious. No. Ṣé ìrádìí yẹn kà fún? Ẹ̀yin Sufi ní tẹ̀lé. Ẹ̀yin ló gbà láàfà. Ẹ tún máa kọ̀mẹ́ǹdì ẹ máa ilé ẹ̀. Ìjọ ṣèkó mọ ọmọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ wà ń bẹ̀. Ṣebí last year kọ́ ló lọ hajj pẹ̀lú ìyàwó rẹ̀ tó bímọ lọ́hùn. Ṣé ń gbọ́ òde ó ṣèkó mọ́? Ìbéyàn àfà wà ń bẹ̀ tí ń jọ ìjọ tàkìtì lórí mídíà. Ẹ̀yin àfà wọ̀nyí kí ló dé tẹ́ẹ̀lì tí wọ́n ṣe? Kò sí tó fọ ojú pé ẹ̀yin gan ti bàjẹ́, ẹ ti wọ̀wọ́. Ṣé ẹ̀yin tẹ́ ti bàjẹ́ lè fẹ́ tún yàn ṣe? Ẹ̀yin gan ti bàjẹ́, tí yín gan ti bàjẹ́ kọjá àdájì. You are saying the fact. Táwa yìí bá dákẹ́ ẹ bà nǹkan jẹ́ jìnnà. Táwa bá dákẹ́ ẹ máa bà nǹkan jẹ́ jìnnà. Ìbàjẹ́ ti pọ̀ jù. Àwa yóò gbọ́dọ̀ dákẹ́ fún yín. Ẹ̀yin àfáà Yorùbá level irọ́ lásán. Irọ́ lásán. Irọ́ lásán. Ẹ kàdísù yìí fún. Ẹ̀dẹ̀ rí ẹ̀dẹ̀ lajúlẹ̀ ẹ̀ lè sọ. Táwa ìbá dákẹ́ tá sọ ta lókù tó fẹ́ sọ̀rọ̀.
ilẹ̀ ń wù bàjẹ́ níra yìí inú ẹ̀sìn wa ló wà al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ká pàṣẹ dáadáa ká kọ̀ bàjẹ́ inú ẹ̀sìn wa ló wà. If you keep silent, we won't keep silent like you. No. We will continue preaching what is good and forbidding what is bad. That is immoral. Immorality nìyẹn náà. There is a particular cause. Ṣùtì course kan wà in university. Tó bá lọ university wọ́n course kan ní ìwọ tó bá ṣe education. Wọ́n pè course kan ní morality. Wọ́n ní moral is knowing what is good and what is bad. Àwọn morals ọ̀tọ̀ ní immorals opposite ẹnìyẹn. Ṣùtì kò múra ó dé mi bó ṣe ń dress bí yóò ṣe appear as ọkùnrin. Ṣùtì ó wá múra bí obìnrin ń fi bínú Ọlọ́run ṣeré ẹni tó lọ ń làánà torí kíni torí owó ó fẹ́ lówó òun náà fẹ́ gún mansion ó fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò òun náà fẹ́ ṣayé kó máa gún Ferrari Bugatti Lamborghini kó máa gún mọ́tò 500 million 600 million private jet. Ẹ dákun èwo ni ó bá ẹ wọnú sàárè tó bá kú? Èwo ló máa bá ẹ wọnú sàárè? Ṣílá káyè ẹ wá wò ó wá múra bí obìnrin. Ànábì sọ́nà àdìsù mi ó ní la'ana Allahu ar-rajula yalbasu libsatal mar'a wal mar'ata talbasu libsatal rajuli. Ànábì ní Ọlọ́run làánà ọkùnrin tí bá ti ń wọṣọ obìnrin àti obìnrin tí bá ń wọṣọ ọkùnrin kọ́ lọ ń làánà gbogbo wọn làánà Ọlọ́run kó máa bá gbogbo wọn. Mùsùlùmí ló pèrè ẹ̀fà hadithu ni mò ń kà yìí kí ló dé ẹ̀yin ní Sufi tẹ̀pẹ̀rẹ̀ ńlá àfà kí ló dé ẹ̀ka fún. Àwọn onísúnà àwa máa ń transform ìgbésí ayé èèyàn ni. Tó bá ń wá, if you are looking for a great transformation, you want your life to be transformed Islamically, if you are looking or you need a proper orientation, Islamic orientation, please try and patronize the scholars of Sunnah. Start patronizing them, start following them, start listening to their lectures. Ṣùtì tó bá fẹ́ kí gbèsè ayé àwọn kan wà wọ́n jẹ́ àyàkúyà wọ́n bọ̀wọ̀ ìgbà tó ń meet àwọn àfáà Sunnah. Ṣùtì we gave them a great transformation tó lágbára transform ìgbésí ayé wọn. Ẹ̀yin ò rí kankan ṣe kẹtù àwọn èèyàn ṣe ó bẹnu yín tẹ́ máa mingu pẹ̀lú àwọn olórin onífújì ẹjọ́ máa ṣòṣì bẹnu tí máa jó wájú olórin tí ó tún máa ná lówó yín máa spray owó ẹ̀ ń ṣòṣì bí ẹran aṣẹ́wó ẹ̀ balẹ̀ Ọlọ́run jẹ́. Fasadun kabirun alimun muta'attikun wa akbaru minhu jahilun mutanassikun. وما فتنة في العالمين عظيمة لمن بما في دينه يتمسك. الشبجة ó sì lè bọ́ ta ó láyà ó sì pè dé mùsùlùmí ó sì ń tẹ̀lé yín àfà ó sì róró àti bùbá ó sì wégele ó sì lùtí makeup ó sì bọ́ sórí media ló ń ṣe skit. La ilaha illallah ya subhanallah ń fi bínú Ọlọ́run ṣeré ẹ̀sìn wòrán ẹ̀yin àfà Yorùbá level irọ́ lásán. Màá fún ẹ lásàmẹ́ǹt ìwọ tí kéwú ẹ bá dá ẹ lójú ń fẹ́ fún ẹ lásàmẹ́ǹt òun ni
lọ ṣèwádìí kí ni ìpìlẹ̀ tẹ̀sùbà, kí ni ìpìlẹ̀ tẹ̀sùbà. Ìjẹ́ ara ẹ̀sìn àwa mùsùlùmí ní tẹ̀sùbà, ìjẹ́ ara ẹ̀sìn wa ló wà, ìjẹ́ ní Islam ló wà. Mo fún ẹ lásàmẹ́ntì lọ ṣe so ẹ má jẹ́ kí wọ́n gbé yín mọ́ra o. Tẹ̀sùbà ò sí ní Islam, kò lálàákọ̀ kan kò lájọṣepọ̀ pẹ̀lú wa. Tẹ̀sùbà tó ti sọ pọ́lọ́pọ́ ẹlòmí dẹ́lẹ́bọ, ẹlòmí máa wá tẹ̀sùbà káàkiri ní tí ó bá ní kò lè rántí ọlọ́pù lè ṣàṣkáàpù ṣe ti yé. Now kọ́rọ̀ má pọ̀ jù, ẹ̀yin mélòó gan lọmọ Bàbá Lágége tẹ́ ń pariwo mọ́ Bàbá Lágége? Mélòó ni yín? ẹ jẹ́ àmọ́ àwọn kan tó bọ́ta lọ́wọ́ mọ́ Bàbá Lágége, wọ́n tún sọ yẹn dìjà. Al-Qur'ani ní al-akhillau yawma idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin. Gbogbo ẹ̀yin tẹ́ múra yín lọ́rẹ̀ẹ́ ìbàbùsí láyé ń bí, ẹ padà dọ̀tá ara yín lálùkìyámà ni àfàwọn tó bá ṣọ̀rẹ́ ìbẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ọmọ Bàbá Lágége, ṣe káádámù ó dìnnà ọ̀pọ̀lọpọ̀ yín tó ẹ̀kẹ́ kẹ́kọ̀ọ́ jìnnà kí máa kátírà. Ọmọ Bàbá Lágége inú tá a fi mọ ṣe káádámù tí ṣe káádámù fi ju àwọn ẹgbẹ́ wọn lọ, wọ́n máa ń kátírà gan. Mélòó ni ń wo tíra nú yín? Ọ̀pọ̀lọpọ̀ yín ń pàpè mọ́ra kéwú ẹ̀mọ̀ nímọ̀ mọ́ríkàsì. Ṣé mọ́ríkàsì bó ṣe wà lánàá ló wà lénìí? Ṣé bí mọ́ríkàsì ti advance, wọ́n ti ṣe diploma, wọ́n ti ní jamia, ṣé wọ́n advance, ṣé wọ́n improve ara ẹni knowledge? Ọ̀pọ̀lọpọ̀ yín wà lójú kan ẹlẹ́yin ọmọ Bàbá Lágége, ṣe káádámù ó dìnnà ọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ jẹ́ àsinmi ọmọ Bàbá Lágége ò tá mọ̀ yín rí. Ẹ jẹ́ orúkọ bàbá yín, ẹ jẹ́ orúkọ bàbá yín. Bàbá Lágége ìyá ọmọ tó bí. Gbogbo àwọn tó jẹ́ ọmọ inú bíbí inú ṣe káádámù, èwo ló gbé wọn rù sórí tó ń pariwo bẹ́ẹ̀ tí ń pariwo yìí? Ẹ jẹ́ orúkọ bàbá yín, wàhálà yín ti pọ̀ jù. Gbogbo èyí tó ń sọ̀sọ̀kúsọ pọ̀ nù yín, èyí tó wà ńlọrin tó já sàlátùlẹ̀ tí máa ń wúyùkú yín, a máa sọ̀sọ̀kúsọ kátikàtí, ẹ̀rí yẹn bá wí. Èyí tó ń wé láwà ní onísọ̀kúsọ jẹ́ ò ló ń sọ òun lè pààyàn, òun nífẹ̀ẹ́ mùdírù gan, òun lè pààyàn sí mùdírù lọ́rùn. Ṣọ́rọ̀ nìyẹn? Bọ́tà kẹ bá wí pé má pààyàn sáfà tiwa lọ́rùn, inú yín ń dùn. Nígbà yẹn ó wá ń sọ ń sì wípé gbogbo àfà àpáta, gbogbo ọmọ kí ó ṣe tajú ládàbí ni wọ́n ẹ fò bọ́ta. Ìjọ tí yín mùdírù yẹn àfà yín tó ń pariwo òun lè pààyàn sáfà yín lọ́rùn, bọ́tà kẹ kọ́ṣọ̀nù ẹ̀. Ẹni tí ó gbádùn Zuliwajihaini ni Ànábì dẹ̀ sọ pé Zuliwajihaini, ẹni tó bá ti lójú méjì bí ọ̀bẹ, la yakuna inda Allahi wajihan, kò lè níyì wájú Ọlọ́run. Gbogbo lójú méjì ò níyì, ọjọ́ lójú méjì ò níyì. Aṣojú méjì bí ọ̀bẹ làfáà yẹn ńláwà ní tí ń ṣe wọ́n wọn nípa wíwú kúwì kiri yẹn ni. Wọ́n gbé mọ́tò fún jòní olóhùn ní kún kékeré o, ẹ̀wọ̀n àṣà àṣírí séfì ẹ̀mí agùn ẹ̀dẹ́kun. Ṣé àṣírí séfì ń gbòòlò ti rí? Séfì ṣàna bí mọ tó ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n ní tó bá ti ń sa ẹ̀mí agùn ó tán ra ẹ̀jẹ̀, àsìkò tó máa kú ó ti kọ́kọ́ tó dá ayé ló ti wà ní àkọọ́lẹ̀. Bí kátìbì rìzíkì yìí wà ájálì yìí wà ámálì yìí wà ṣakiyyun aw sa'id. Ṣótiyé mọ́lákù tó fẹ̀mí sí ìyá rẹ̀ lára tó fúngbà tó lóyún rẹ̀ tó fi dèèyàn, Ọlọ́run ti pa láṣẹ yu'mar bi arba'in kalimat, yu'mar bi arba'in kalimat. Wọ́n ti kankan mẹ́rin nípa rẹ̀ nù oyún. Bí kátìbì rìzíkì yìí wọ́n kọ yarísìkì tó ní ayé, wà ájálì yìí àsìkò tó lò láyé, wà ámálì yìí iṣẹ́ tó ṣe láyé, wọ́n ṣakiyyun aw sa'id, olórí ilé lórí àbó lórí ibú, ó ti wà náà àkọọ́lẹ̀. Má tàn rẹ̀ jẹ. Èèyàn bọ́ta ó sọ òun láìkí mùdírù yín gan, àwọn lọ́ọ̀fù mùdírù rọ́ọ̀sì ni ìfẹ́ ojú ayé ni wọ́n nífẹ̀ẹ́ àfáàyín dénú. Ẹni tó máa ń kọ́ tàfáàyín sí kòtò wọn padà, ẹni tó máa ba tiẹ̀ jẹ́ ló ń wá. Èyí tó bọ́ta ló ń bá wákà mùdírù ní ibà.